Yorùbá tí ń ṣe Yorùbá nations láti gba ìlera àti dádúró pátápátá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nínú Nàìjíríà. Ìjọba mọ̀jẹ̀ǹjẹ̀, ìjọba amúnisìn. Torí náà, àsìkò ti tó báyìí o fún gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri ìpínlẹ̀ méjèèjọ wa láti dìde lógúnlógún, lọ́gbọ̀lọ́gbọ̀ àti ní yanturu. Ìpínlẹ̀ Èkó, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Ondo, Èkìtì, Kwara àti Kogi. Ẹ jẹ́ kó máa lẹ́ bẹ́ẹ̀ o, ẹ jẹ́ mọ́ ilé wọn máa ṣì wọ́n, ẹ jọ́ sábà wà lẹ́ mọ́ máa ṣì yín. Àwọn ti mọ èèyàn wa ní àwọn tí Yorùbá nation nìyí, àwọn bàbá Yorùbá nation nìyẹn. Èyí tí àjọ ìyẹ̀wò tó ó tó gbé òtítọ́ àwòrán nínú àtijọ́ àti ní. Spain fún dáadáa o, yes sir, sọ́dọ̀ àwọn lè ìrètí ọ̀dọ́ Yorùbá dọ̀tọ̀ gìyẹn, àwọn tó ń wáṣẹ́ ìrètí ọ̀dọ́ Yorùbá dọ̀tọ̀ wọ́n dẹ̀ bá wa kéde Ìjìnlẹ̀ FM, wọ́n gbọ́gbọ́ ẹ̀ sórí fóònù wọn, wọ́n máa gbọ́ 24 hours. Láìpẹ́ láì jìnnà màmá wa Mura Modúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá ń bọ̀ o, ó ń bọ̀ pẹ̀lú àwọn olórí Adele o, wọ́n ń bọ̀ o, wọ́n ń bọ̀ nílẹ̀ Yorùbá o, wọ́n ń bọ̀ o. Olórí Adele wa pẹ̀lú màmá wa Modúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá ìyàwó Abíọ́lá tó ń pa ń gbà yẹn, wọ́n ń bọ̀ pẹ̀lú olórí Adele o. A ti sọ fún wọn lẹ́tà tó ń fún yín sàtẹ́ bá wò dáadáa, bàbá yẹn bá wọn fún wọn lẹ́tà yẹn pẹ̀lú ẹ̀sà. Wọ́n wò ó, bàtán fẹ́ dìbò, a ṣàlàyé fún wọn pé ìbò tán fẹ́ di òkò ní ọ̀kan ṣe o pẹ̀lú òmìnira orílẹ̀-èdè Yorùbá 2022 o. Wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀, wọ́n fẹ́ yẹ sẹ́ńsọ̀, a ti sọ fún wọn pé ní ìdí sẹ́ńsọ̀ sí o, àwa Yorùbá la fẹ́ yẹ sẹ́ńsọ̀ sí wa fúnra wa o. Nàìjíríà ti mọ̀ pé a ti jáde, ó mọ̀ pé Yorùbá ti jáde o. Buhari gba lẹ́tà ẹ̀ o, bẹ́ẹ̀ ni gómìnà náà gba lẹ́tà, Akérédolú gba lẹ́tà ẹ̀ o, gbogbo òsibítà ti máa ń pariwo ẹ̀ pé Akérédolú gba lẹ́tà pẹ̀lú àwọn gómìnà o pé Yorùbá ti dúró o, a sọ fún wọn o. So a ti wá dúró bàtà rẹ̀ tí náà sọ pé Yorùbá rẹ̀ ti dúró báyìí, kò sí wọn tá a fẹ́ ṣe bí kò ṣe pé ká máa múra ká túyàtúyàyà ká máa lọ gómìnà bìtá lágbàpá ká lọ pàdé àwọn ìjọba Adélé wa, àwọn ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo tó dẹ̀ tò sínú ìwé yẹn, ìwọ ètò ọ̀pẹ́ ọ̀fẹ́, ètò ìlera ọ̀fẹ́, ẹ fún ọ níwèé bàbá ìjọsà ẹ fún ọ níwèé. Ìbò ẹ̀tọ́ rẹ, ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ lọ fún ọ̀rá. Wọ́n máa gba bref. Bẹ́ẹ̀ àti bàbá tí Yorùbá ti jọ lọ sí. Ẹ ṣe sà. Wọ́n ti lọ gba bref lé lórí sí. Wọ́n lọ gba bref. Bẹ́ẹ̀ ni sà, ẹ parọ́. Bẹ́ẹ̀ sà, yẹ sà, ẹ máa interview yín sà. Ẹ question wo lẹ fẹ́ béèrè sà? Ẹ béèrè question yín. Ìjọba Adélé ń bọ̀, ìjọba Adélé ó ń bọ̀ pẹ̀lú àwọn olórí pẹ̀lú màmá wa Modúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá. Ọlọ́run lò fún wa láti gba Yorùbá nation fún wa, obìnrin lọ́lọ́run lò fún wa, màmá wa ẹ kú iṣẹ́ takuntakun, ẹ̀yin mọ́mì wa ẹ kú iṣẹ́ takuntakun. Olúwa tó máa fún iṣẹ́, àwọn mọ́mì wa nìwọ̀nyí náà, àwọn mọ́mì wa nìwọ̀nyí. Ọlọ́run lò ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò kà wọ́n sí pé àwọn ò jẹ́ nǹkan, ṣùgbọ́n Ọlọ́run wá kà wọ́n sí báyìí nípasẹ̀ màmá wa Modúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá. Ọlọ́run lò fún wa tó lọ sí ìjùmọ̀ àjọ àgbáyé, ó dẹ̀ bójú Ọlọ́run pàdé pàtó dẹ̀ máa débẹ̀ through right to self determination and indigenous people right yẹn. Nigeria is a signatory to United Nations. Wọ́n wá béèrè lọ́wọ́ wọn pé wọ́n wá kọ lẹ́tà sí United Nations ẹ pé o ṣé ẹ ṣe object pé Yorùbá ti kúrò nílẹ̀ Nàìjíríà, wọ́n ní wọn object, wọ́n náà object, ok tó bá object ó yá kẹ jẹ́ kí ọwọ́ ní ọ̀pọ̀ ẹ jẹ́ kí gbogbo wọn gbọ̀n ẹ lọ sọ gbogbo ilẹ̀ Yorùbá, àwọn lọ́balọ́ba àti ìgbìmọ̀ àwọn olóṣèlú wọ́n wá lọ sọ̀rọ̀ Buhari wá sọ fún wọn pé a ti gba lẹ́tà láti United Nations pé ẹ ti kúrò bọ̀ wọ́n wá takú wọ́n ní àwọn ò lè gbà, wọ́n torí pé wọ́n lẹ̀ tọ́ wọn ni àwọn ló kàn, ìyẹn pé Tinubu náà fẹ́ gbé lọ, wọ́n wá ní àwọn fẹ́ lọ bá wọn ní Kútọ́nù, wọ́n lọ bá wọn Kútọ́nù, wọ́n yẹ bá bàbá Akíntóyè nìyẹn àti Ìgbòho, wọ́n wá bẹ̀ sí kówó fún wọn, wọ́n ní kó bẹ̀ sí pa kán pé irọ́ ni màmá yẹn pa, wọ́n kò sọ pé irọ́ màmá yẹn pa, màmá yẹn wá sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀, nǹkan tóun ṣe Ọlọ́run ti bá gbogbo, kí lẹ tún dúró ṣe jẹ́ ká máa lọ. Wọ́n wá sọ fún màmá pé kó lọ ṣe declaration bí màá ṣe lọ ṣe declaration nìyẹn, bàtà máa ṣe declaration gbogbo apáta gbọmọ Yorùbá ló ṣe declaration ní gbogbo ìpínlẹ̀ mẹ́jọ ta nílẹ̀ Yorùbá, a ní Kogi, a ní Kwara,
a ní Èkó, a ní Ògùn, a ní Ọ̀ṣun, a ní Èkìtì, a ní Oǹdó, a ní Ọ̀yọ́, gbogbo apáta àjẹ́ ìpínlẹ̀ mẹ́jọ a lè ti jáde. So àwa ò lọ sí Àbújá o, a ò lọ sí ilẹ̀ Ìgbò, a lọ sí ilẹ̀ Yorùbá wa yìí la fẹ́ ṣe o. So now wọ́n bá ń bọ̀ báyìí tó bá ti dé kí tó gbọ́ kájúyàjúyà ká máa lọ gómìnà ọ́fíìsì wa ká lọ ṣe kí ni o ká lọ pàdé ìjọba Adélé pẹ̀lú àwọn olórí Adélé ní gómìnà ọ́fíìsì wa alálàgbà kámbì ké gbogbo ká máa lọ bẹ̀ kájúyà ká lọ pàdé wọn. Wọ́n ń bọ̀ ẹ bá ti gógù Ìjìnlẹ̀ FM yẹn sórí fóònù yín sà ẹ gógù ẹ̀ síbẹ̀ tẹ́ bá ti gógù ẹ̀ síbẹ̀ ẹ máa gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ sà. Ìjìnlẹ̀ FM yẹn òun bẹ́ẹ̀ ṣe ti rí báyẹn Ìjìnlẹ̀ FM ẹ gógù ẹ̀ sórí fóònù yín tẹ́ bá ti gógù ẹ̀ máa gbọ́.